Ẹ káàbọ̀ sórí ètò. Orúkọ tèmi ni Godwin aka Ikú Makanaki, òbúbìnrin sọ̀tọ́mútọ́mú ọkùnrin pẹlẹbẹ tí ń fi nǹkan rògbòdò sọmọbìnrin lóore. Ó ti yé yín. Mo tún ti délé ní bí mo ṣe máa ń dé o. Ètò tuntun náà mo fi gbé wá fún yín, top 5 movies bí tá ti máa sọ fún yín ní àwọn movie márùn tó yẹ kẹ́ ẹ rí ní ọjọ́ ìní. Movie márùn tí mo fẹ́ kẹ́ ẹ rí lọ́jọ́ ìní. Alákọ̀ọ́kọ́ ni Knockdown. Ó wà lórí Yorùbáwood YouTube channel. Akínọlá Àkànó ni ẹni tó produce rẹ̀, aka Ṣẹ́gun ẹ̀, gbogbo ilẹ̀ mọ́ Ṣẹ́gun ẹ̀ nínú àwọn aládùndé. Òun ló produce rẹ̀. Knockdown yìí ara ọ̀tọ̀ mà ní o. Fíìmù yìí máa dùn gan. Ṣé rí ìwọ kan imagine gẹ́gẹ́ bí ọmọkùnrin ní àsìkò lockdown yẹn tí gọ́ọ̀mẹ̀ntì fún wa nígbà tí coronavirus ṣe tó fún wa ní ìséde tán ní ká wà nílé fún bí ọ̀sẹ̀ mẹ́rin àbí nǹkan. Ìwọ kan pé àsìkò yẹn gẹ́gẹ́ bí ọmọkùnrin ó jáde lọ wá ògbó ẹ̀ kó flex ayé rẹ̀ ó bá lọ gbólóṣó lọlé, gọ́ọ̀mẹ̀ntì bá announce lockdown náà bá ṣe yín mọ́lé. Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí gọ́ọ̀mẹ̀ntì ṣe wọn mọ́lé? Èmi kọ́ ní sọ fún yín, ẹnu tèmi kọ́ lẹ́sìn pé ìyá tíṣà kú. Ẹ lọ wo Knockdown lórí Yorùbáwood YouTube channel. Nǹkan tí mo sọ yóò yé yín. Ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ kẹ́ wò òun ni Pajúdà. Ó wà lórí Yorùbáwood YouTube channel náà. Tiẹ́ni Ọlálérè ni ẹni tó produce rẹ̀. Ẹ lọ Pajúdà yìí òun náà gba ọ̀rọ̀ tó ó gbà ṣẹlẹ̀. Kó tó di pé o fẹ́ yẹn gẹ́gẹ́ bí ọmọbìnrin, mọ ẹni tó fẹ́ fẹ́ délédélé o. Àti gẹ́gẹ́ bí ọmọkùnrin náà, mọ ẹni tó fẹ́ fẹ́ délédélé. Má lọ fẹ́ àjẹ̀nù sílé kó sọ pé it's because I want to be holy, so I don't want to touch the person, so the person should not touch me too. Ẹ mọ̀ lọ mí ní pé kẹ́ ẹ mọ̀ lọ fúnra yín ní kùkùmbà ní kẹ́ tó marry, àmọ́ at the same time ẹ mọ̀ ra yín kó tó di pé kíni, kó tó di pé ẹ fẹ́ ra yín. Ẹ lọ yín lọ́wọ́ Pajúdà lórí Yorùbáwood YouTube channel. Nǹkan tí mo sọ yóò yé yín. Fíìmù kẹta tí mo fẹ́ kẹ́ wò ní Ayé Gbọgbọ́n. Kíní ló kọ́, ẹni tó kọ́ ni Sàràfàdín Ọlábọ̀dé. Fíìmù yìí máa make sense o. Ara ọ̀tọ̀ ni. Ṣé ní tẹ́ bá ẹ ti mọ̀ pé Sàràfàdín nǹkan tó bá ti kọ́, ẹ ti mọ̀ pé ara ọ̀tọ̀ ni. Ẹ̀yin náà mọ Ayé kò tọ́, ẹ mọ gbogbo àwọn fíìmù tó ti kọ́, àwọn ayé ò ní ṣe wá. Ẹ̀yin ló wá Ayé Gbọgbọ́n. Ní tí mo sọ yìí yóò yé yín. Fíìmù yìí dùn débi wípé tí àwọn èèyàn bá advice rẹ gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́rara, rò ó dáadáa kó tó gbé ìgbésẹ̀. Ronú dáadáa kó tó gbé ìgbésẹ̀. Ẹni tó ń advice rẹ yẹn ó mọ tóun náà ń bá jà nínú ilé rẹ o. Rò ó dáadáa. Ìwọ lọ Ayé Gbọgbọ́n tó bá ti wò tán kó wá fún mi lábọ̀ nínú comment section. Tí ò bá ti dáa wá sọ fún mi, èmi ó ra káàdì tó fi wò fún yín, rà padà fún. Fíìmù kẹrin tí mo fẹ́ kó wò lónìí ni Àlùbáríkà tí Fámákin tí ó ṣe. Àlùbáríkà yìí máa make sense o. Yéwándé Fámákin lẹni tó produce rẹ̀. Fíìmù yìí ẹ mú wulẹ̀ tí ẹ jíjẹ sọ fíìmù fún yín. Kíní wà nínú rẹ̀, Gabriel Afọláyan ó wà nínú rẹ̀, Bùkúnmi ó wà nínú rẹ̀, àwọn oríṣiríṣi eléré ní wà nínú, Ibrahim Chatta ó wà nínú fíìmù yìí. Ẹyẹ lọ wò kẹ́ wá fún mi lábọ̀. Tí ò bá ti dá ẹ̀yẹn wá sọ fún mi. Ṣé rí Àlùbáríkà kọ́lọ́ mọ́ bá dáadáa wá jẹ́, ní tó ti ń dá fún wa kọ́lọ́ mọ́ bá bàjẹ́. Nínú kí ayé tẹ̀lé o àti káyé padà lẹ́yìn rẹ̀ tó bá ní òun kan ìwọ lóòmù lọ wà Àlùbáríkà nìkan tó fún mi lésì. Fíìmù karùn-ún tí mo fẹ́ kó wò òun ni Àbáàdì. Ìyẹn náà wà lórí Liberty TV. Àlùbáríkà orí Liberty TV ló wà, Àbáàdì náà orí Liberty TV ló wà. Ṣé rí àwọn kọ̀ọ̀kan wà nínú wa tápá ní àwọn ẹ̀bùn kan tọ́lọ́run fi sínú wa nínú tá àti ẹ̀mọ̀ bóyá ẹ̀bùn ni àgbépè. Ẹ̀yin lọ́wọ́ Àbáàdì tí mò ń sọ yìí kìíní yóò yé yín. Inú Àbáàdì yìí ọmọbìnrin kan wà tó jẹ́ pé ó ní ẹ̀bùn kan, ẹ̀bùn ńlá ní gbé àbẹ̀ ẹ̀bùn kékeré, àmọ́ ẹ̀bùn rẹ̀ kò wá sọ nǹkan gidi ní ayé rẹ̀ bí kò mọ̀ sọ nǹkan báyìí rẹ̀ ó sì bàjẹ́. Nǹkan tí ó ṣe ọlọ́la ayé rẹ̀ bàjẹ́ lọ́la, ayé rẹ̀ bàjẹ́ lọ́tùnla. Ní tó wá máa ń rí inú àmọ́ òun tẹ̀ sọ́tọ́ ṣé pè ní kíní ní àbẹ̀ ẹ̀bùn. Ẹ lọ wo fíìmù yìí, ẹ̀yin náà rí pé àwọn ẹ̀bùn kan wà tẹ́ ní tẹ́yìn gan mọ̀ bóyá pè ní bóyá ẹ̀bùn ni. Tẹ́ ẹ bá wò ẹ rí pé àwọn ẹ̀bùn ní ìwúlò kan fún yín one way or the other, lọ́nà tó ṣe kíni, lọ́nà tó fi wúlò fún yín positively. Tẹ́ bá lọ wo Àbáàdì, ní tí mò ń sọ yóò yé yín. Ẹni tí ó producer Àbáàdì òun ni Àlàbí Yétúndé, orí Liberty TV ló wà. Ẹ lọ wò kẹ́ wá fún wa lábọ̀. And if you have any other movie you want to recommend to us, kindly put it in the comment section so that we can watch and refer it to people. We can recommend it to people too. Ẹ mọ̀ pé tí ò bá dùn àní recommend ẹ̀, ìwọ̀n ṣàfi sílẹ̀ tó bá dùn àwa àkọ́kọ́ wò ná, tá bá ti wò tó bá tẹ̀ wá lọ́rùn àwa náà máa ṣe kíni, a máa jẹ́ kí àwọn èèyàn mọ̀. Please, if you like this video, please click on the like button. If you enjoy it, that's what I mean, you understand? Click on the like button, and if you don't enjoy it, why wouldn't you even enjoy it? Tó bá ti enjoy it, I sadist ní ẹnìyẹn. So before you go, please kindly subscribe to our channel so that you can get notified whenever we post any other video. And please follow me on Instagram at Isakunle Godwin, ISAKUNLEGODWIN. Ẹ rò pé máa dàgbé lọ́tẹ̀ mi ní dàgbé. Orúkọ mi nìyẹn. So you can follow me on Twitter too on Godwin Isakunle, GODWIN ISAKUNLE. Ó ti yé yín? Ó dàbọ̀.